Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. If you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comments. Thanks for watching till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Wo Portable orí ẹ̀ tó fẹ́ burú yẹn ó máa padà burú. So mọ̀ pé wèrè gan ó mọ̀ wípé ó ti pẹ́ tó ti ń wá mi tó dẹ̀ jẹ́ pé mi sọ̀rọ̀ mo dọ́ra ń lọ jẹ́jẹ́ mi. Nígbà tí incident kan ṣẹlẹ̀ sí mi ní January bó ṣe pa bẹ̀rẹ̀ sí ní rántí online tó ń pariwo tó ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ mi dẹ́ lómi ṣe bó ń pé mo gbọ́. Lẹ́yìn ìgbà yẹn ó tún wọ studio lọ. O tún wọ studio lọ, o tún kọrin fún mi, o tún bú mi, o tún ṣe gbogbo ẹ̀. Mi tún dẹ́ lóhùn, mi sọ anything, mi gbin. Mo wò wípé ìwọ ò ní level o kàn wèrè olórin ní ẹ. Wàláì tàláì. Mo tún wà ní UK, mo tún ya picture mi tún bí ẹnu. Ẹ wo ohun tó lórí burúkú kọ́mẹ́ǹtì. You were supposed to go do Zara. You dey enter Zara. Alumajiri dey wear Zara. Sama ko lórí burúkú lọ́mọ. Even you don't even know say you no get level. Lójú ẹ ò ní level bó ṣe wà yẹn o. Ìwọ olóòórùn burúkú yìí. Ẹ̀rí ó máa ṣe fídíò lọ́la báyìí kẹ́ ẹ wo gbogbo ìsàlẹ̀ yín ẹ̀ ó ti dẹ́gìrì kò ní soríire. Kí ni mo ṣe fẹ́ ayé fẹ́ bàjẹ́ ni? Ìgbà tó jẹ́ pé o mọ iye obìnrin. You don't know the value of woman. Nǹkan ṣẹlẹ̀ sí mi ó fi kọ́ ní ṣe gbogbo ẹ̀mí sọ̀rọ̀ mo tún ya picture mi ó tún bí ẹnu inú dẹ̀ máa bí ẹ̀ pani níwò lórí burúkú ọmọ ẹ̀. Portable jẹ́ kí orí ẹ̀ kó pé o jẹ́ kí orí ẹ̀ kó pé o wàá sórí ibú o. Okay.